àdìtú ọ̀rọ̀ Elédùmarè o gbéralẹ̀ òdìdé tó yá o àdìtú o ọmọ amògì gúdù láìpọ̀ o gbéralẹ̀ òdìdé àdìtú Elédùmarè ọmọ orò gbéralẹ̀ òdìdé. mo dé o mo tún ti dé o ẹ kú tapo sórí èṣù nítorí mi o. Epo pupa kúkú pọ̀ nílùú Kọ́làjẹ́ Ìdíròkò, àmọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ pé èṣù láàlú ògiri òkò onílé oríta olómílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ́nlé fìmọ̀kímọ̀ bóra bí aṣọ kìí ṣe èèyàn burúkú o. èyún bẹ́ẹ̀ bá mọ̀ mo já yín sínú. ọ̀tọ̀ ní Sátánì ọ̀tọ̀ sì lèṣù. Ṣàngó Olúkòso àyàrá náà o, iná lójú iná lẹ́nu ọkọ ya kìí ṣe déédéé já o, kìí fọwọ́ kẹni tínú rẹ̀ bá mọ́. bẹ́ẹ̀ náà sì lògùn lákàyè òṣèmọlẹ̀ olómílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣọ́nlé fìmọ̀kímọ̀ bóra bí aṣọ. kò ní fẹ̀jẹ̀ tèmi wẹ̀ o, kò sì ní fẹ̀jẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi tọkàntọkàn wẹ̀. fíní báyìí náà ńlá díẹ̀ tó kó ìmọ̀ bọ́ o, àwa ọmọ lọre á sì mọ̀ bọ̀ re. Ògún ó sì ní fẹ̀jẹ̀ wa wẹ̀ tẹbítara tilétilé àtọkọ àtaya àtàwọn ọmọ láṣẹ Èdùmàrè. Olódùmarè tó wá rán gba arúnmọlẹ̀ wá sóde ayé kò ní padà lẹ́yìn mi, kò sì ní padà lẹ́yìn ojú tí ń wò mí yìí. Ìkọ́làjẹ́ Ìdíròkò kò ní bàjẹ́, kò ní dàrú o. Ogun ò ní ṣẹlẹ̀ nínú ìlú Kọ́làjẹ́ Ìdíròkò. Yín tí ń dá kọ̀dá mọ́ kò ní kángun sọ́dọ̀ gbogbo wa. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ mọ̀ rí ṣe, ẹ̀yin oníṣòwò ẹ mọ̀ rere ọjà. Àpamọ́wọ́ owó ni láṣẹ Èdùmàrè o. Gbogbo àwọn olóṣà pátápátá o, ẹ ní kánjú kú, ẹ ní ṣìṣe. Olódùmarè ọba tó ti gbé yín síbẹ̀ kò ní padà lẹ́yìn yín o. ẹ̀yin onífá o, Ìkọ́làjẹ́ Ìdíròkò mo ṣe làbọrú o, mo ṣe làbọyè. ẹ̀yin afọbajẹ Ìkọ́làjẹ́ Ìdíròkò mo tún kẹ́yìn náà. mo kí gbogbo olóyè kábíyèsí àná, mo kí baálé léyìí, mo kí ìyálé léyìí, mo kọ́mọdé tí ń bẹ́nu léyìí o. ọ̀dẹ yín ò ní gbiná láṣẹ Èdùmàrè. mo wájú balẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè támáráyé pè lálápòkà. ọba dákò mọ́kànjú gbẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè mi bíi kàlòkàlò, kò sì ní kánjú gbẹ̀yìn náà mi bíi kàlòkàlò láṣẹ Èdùmàrè. ṣé ìgbàgbé ibi abọ́rọ̀dé mo ní bàógráfì ọmọ ọba kọ̀ọ̀kan wọ́n fi síta. gbogbo wa la mọ̀ tí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Kọ́làjẹ́ Ìdíròkò lásìkò yìí. àgbénirelé ẹjọ́ àgbénirelé ẹjọ́, ẹnìkan ń bẹ nú pẹ̀bí, ẹnìkan ń bẹ nígboro tí olórí ẹbí yàn. oríṣiríṣi nǹkan iná là ń gbọ́ ní Kọ́làjẹ́ tó sì jẹ́ pé ń ti ń da omi àlàáfíà lù Kọ́làjẹ́ Ìdíròkò ń ti ń dàrú. ohun tẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè sì wà fún àlàáfíà ni o, peace. ẹ jẹ́ kí peace kó rènì, kálàáfíà kó jọba, àlàáfíà ó sì máa jọba nínú ilé wa o ní Kọ́làjẹ́ Ìdíròkò. n ò lólódì ẹnìkan o, gẹ́gẹ́ bí mo ti máa ń sọ. mo ní wọ́n sọ bàógráfì ọmọ ọba kọ̀ọ̀kan, ṣe mọ̀ pé mẹ́ta ni wọ́n. ẹnì kínní lọmọba Ọlágorí oyè Jòná Àrẹorí, ẹnì kejì sì jẹ́ Abudulayi Sunday Adékànbí Ọláyọdé, tí ẹnì kẹta wọn sì jẹ́ Ọlábọ̀wálé Adéoyè Ọláyọdé. ṣé gbàgbé pé a gbọ́dọ̀ ṣe síbì kan. mo sọ nínú ètò mi kan, mo lẹ́nì kẹta ọ̀hún ó nídìí táwọn fi gbórí ara wọn ṣá, wọ́n ṣàfẹ́mi ara wọn ni o. wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ètò mi. àmọ́ báyìí bàógráfì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ, nítorí pé nígbà tá a wo fọ́nrán bí wọ́n ṣe dífá kan, a rí i pé ẹ̀fọ́ àwọn mẹ́ta ló dá ní tèmi fojú ara tèmi rí o. ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ ẹni wọn ò lè wá kú ò lè jóye lé bàbá ẹni. a máa ń gbìyànjú láti jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Kọ́làjẹ́ Ìdíròkò kẹ́ ẹ mọ àwọn nǹkan kan tó farasin nípa àwọn ọmọ oyè tí ń bẹ́lẹ̀. n ò lòdì sẹ́nikẹ́ni o, kódà ẹni tí ń bẹ nínú pẹ̀bí lọ́wọ́ báyìí wọn ò lòdì sí. a sì mọ̀ pé ẹjọ́ ń bẹ nílé ẹjọ́. ṣé ẹ mọ̀ pé ilé òde Ògún wọ́n ti jáde síta táwọn náà sọ pé
àwọn lọ́ba Àkọ́ọ̀lájé Ìdí-ìrókò kàn. Wọ́n sì wọ́ra wọn relé ẹjọ́, àmọ́ báyìí kó tó di pé a mọ̀ gbọ́n tí bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilé ẹjọ́, àwọn ọmọ bẹ́tò wa lọ á jẹ́ kẹ́ mọ gbogbo ohun tó ṣẹlẹ̀. Táwọn afọbajẹ ń sọ pé àwọn ò fìgbà kan àwọn ò fi ṣèwádìí, wọ́n ò fìgbà kan wọ́n ò fi ṣèpàdé, tá a sì rí i pé wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ pàdé. Àmọ́ ASCOM pàdé ọ̀hún kò sẹ́ni tó gbọ́ mọ́. Àlọ́ la gbọ́ àgbàbọ̀ rẹ̀. Àmọ́ tí ọba ń lé tí ọba lóko wọ́n lè yàn ní jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ ní èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó sì yànnàná tí wọ́n fi tó yín létí. Gbogbo àwọn nǹkan kan tó farasin. Ọyẹ bá ń wí fáwọn ọmọdé ilé yìí o kí wọ́n lọ rèé jókòó jẹ́ná. Baálé ilé ẹ wá nǹkan fìdílé, ìyálé ilé ẹ̀yin náà wá nǹkan fìdílé. Prince Ọlágoríoyè Jọ̀ná Àríọrí, mo wá fọjọ́ orí yín mo fi pamọ́ ná. Àbí ọmọ ọba tá a dárúkọ ẹ̀ yìí nínú ilé ìgá ọba Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò nípasẹ̀ àwọn ọlọ́kọ̀ tó wà wọ́n wá sílé ayé, Mrs. Àjímọ̀ Ọlágoríoyè àti Mr. Àtìṣọlá Ọlágoríoyè. Ọmọọba Àríọrí jẹ́ ọmọ bíbí ilé ọdún Fárúlé House, ọ̀kan nínú ilé tí ń jọba nílùú Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò. Àrọ́mọdọ́mọ ọba Àdìó Aṣínlóyè, èyún Oníkọ̀ọ́ tìgbà náà, tí ìyá tó bí ọmọọba Jọ̀ná Ọlágoríoyè Àríọrí wá láti ilé Àjímọ̀ Yẹ̀kínì Alápárá Ìjà ti ìlú Ìbátẹ́fì. Àwọn jọmọ bíbí inú Àtẹ́wọ́gboyè táwọn náà sì jẹ́ ọmọọba tí ń jọba Oníkọ̀ọ́ Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò. Wọ́n lẹ́tọ̀ọ́ sọ́ba jíjẹ níkọ̀ọ̀lájé Ìdí-ìrókò, èyún ìdílé ìyá Àríọrí náà. Prince Àríọrí wọ́n jẹ́ni tó mọ̀ nípa àṣà, ìṣe àti ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí, pàápàá jùlọ tìlú Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ ilé ìwé, síbẹ̀ wọn ò fàsẹ́yìn kúrò nínú nǹkan ìṣẹ̀ṣe ìlú Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò, èyún nílùú baba ńlá baba tó bí wọn lọ́mọ. Wọ́n sì jọ́kan pàtàkì láàrin àwọn onílù ìbílẹ̀ Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò bí ìlú ọba. Wọ́n mọ̀ dáadáa nípa ìlù tí wọ́n máa ń pè ní gbẹ̀du, tí wọ́n sì máa ń lọ rèé fi wọ́n pitú níbi àwọn ayẹyẹ ìṣẹ̀ǹbáyé. Wọ́n lọ sílé ìwé gíga Federal Polytechnic Ìlaró, Ogun State ní ọdún 2004 títí di 2007. Èyún fún ìpele àkọ́kọ́, níbi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa ìpolówó àti títà ọjà táwọn eléèbó máa ń pè ní marketing. Wọ́n tún tẹ̀síwájú fàṣekágbá nílé ìwé wọn, èyún ní Ogun State Institute of Technology Ìgbẹ̀ṣà ní ọdún 2020 sí 2022, níbi tí wọ́n ti kọ́ nípa àṣàkóso ìṣòwò àti òṣìṣẹ́, èyún Business Administration. Ìkópa nínú ilé ẹni àtidárí ládùúgbò àbí láàrin ìlú. Wọ́n ti fìgbà kan jẹ́ akọ̀wé fún owó ìdàgbàsókè agbègbè, èyún Community Development Association tí wọ́n ń pè ní CDA títí di àsìkò yìí. Àwọn ojúṣe pàtàkì nínú àṣà, ìṣe àti ìlànà ìbílẹ̀ títí di àsìkò tá à ń sọ yìí. Ìtàn fi yé ni pé ọmọọba Jọ̀ná Àríọrí Ọlágoríoyè ò kúrò nínú nǹkan ìṣẹ̀ṣe ìlú bàbá wọn Ìkọ́ọ̀lájé Ìdí-ìrókò títí di àsìkò yìí. Ọmọọba Ọlágoríoyè Jọ̀ná Àríọrí ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ti ìjọba Industrial Training Fund, èyún l'Abẹ́òkúta l'Ógùn State, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ látọdún 2004 títí dàsìkò yìí. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò tó pọ̀. Díẹ̀ nínú biography ìtàn ìgbésí ayé ọmọọba àkọ́kọ́ nu Prince Ọlágoríoyè Jọ̀ná Àríọrí. Ṣé ẹ gbàgbé pé ifá tí wọ́n dá fún wọn mo sì ń mú bọ̀, àmọ́ ìkọ̀ọ̀kan ni ẹja máa yọ ṣẹ̀lẹ́kù. Nínú ètò tí ń bọ̀, wọ́n sọ nípa tọmọọba kejì, Prince ọmọọba Abdullahi Sunday Adékànbí Ọláyọdé. Wọn ò sọ̀tàn ìgbésí ayé yín fún kú o, wọn ò sì sọ̀tàn ìgbésí ayé yín fárùn. Àtẹnìkẹta wọn, Prince
ọmọọba ọlábọ̀wálé adéoyè ọláyọdé. Ifá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń ló dáa nínú gbogbo àwọn Ifá tí wọ́n dá mọ́ ṣe ń mú bọ̀. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá dáfá tí wọ́n gbé janlẹ̀ tí Ifá bá fọhùn tó sì fọre, Ifá kan ò ní balẹ̀ kọ́ mọ́ lẹ́bọ̀ o, ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá rí Ifá kan tí wọ́n dá tó sì lọ gírígí tán pátápátá tí ò ní pé nǹkan báyìí ló ṣe, nǹkan báyìí ló mọ̀ ṣe, nǹkan báyìí ni kó mọ́ jẹ́ kí nǹkan báyìí ọmọ bá ṣẹlẹ̀, nǹkan báyìí ni ọmọ jẹ́ kí nǹkan báyìí ọmọ bá ṣẹlẹ̀, ẹ jẹ́ agbójúkò ń bẹ̀ nírú Ifá báwọn. Àmọ́ Ifá tó bá balẹ̀ tó fọre tó yàn tó sì ní ẹ máa ṣe báyìí, ẹ máa ṣe báyìí. Ẹ dákun, ọba wo ni ó wà lórí àpèrè nílẹ̀ Yorùbá tí ó sì máa pàṣẹ tí ó máa ṣe gbogbo ohun tó bá ń ṣe tí ò ní lẹ́bọ àbẹ́tùtù kan tí ó máa ṣe fún ìlú àbí tí ó máa ṣe fára rẹ̀ gan? Ẹ má jẹ́ ń tàn yín, nǹkan míì ní bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ ni wọ́n yànnà náà pátápátá. Ojú tẹ fi ń wò mí ò ní relédè yín o, etí tẹ sì fi ń gbọ́ mi kò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n mọ wá o, ẹ̀yin náà ni wọ́n sì mọ bá. Ẹ máa retí ètò mi kejì, èyí biography ti ọmọọba ẹlẹ́ẹ̀kejì. Àlàáfíà ni fún gbogbo yín o.